bá mi gẹ́ẹ̀tì odidi atare kan rọra bo kó yọ ọmọ ẹyọ kan kúrò ńbẹ̀ kó sọ́dànù kó ju odidi kan tó kù tó yọ ẹyọ kan kúrò ńbẹ̀ kó ju sínú kòkò. Wá àṣẹ ìdí ejò ọká, wá àṣẹ ìdí aláǹgbá, wá àṣẹ ọ̀gà, wá aṣọ ara kọ́nukọ́ ẹmọ kí tí wọ́n pè kọ́nukọ́ ó máa ti máa bọ́ aṣọ ara ìsílẹ̀ báyìí èyí tó bólẹ̀ yẹn kó pẹ̀lú ẹ̀ àṣẹ ọká, àṣẹ aláǹgbá, àṣẹ ọ̀gà that is alágẹmọ, àṣẹ ìdí alágẹmọ pẹ̀lú aṣọ igi ara kọ́nukọ́ odidi atare kan tẹ́ ti yọ ẹyọ kan kúrò nú ẹ̀ kó sínú kòkò kó jó farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn kan jàǹfààní ẹ̀ tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí wọ́n ti fi nǹkan sára obìnrin tí ò kì í fi ń kó àìsàn kó má gùn kó oríṣiríṣi nǹkan burú lára obìnrin àbáwọn obìnrin tó ti fi nǹkan sára wọn tó bá ní kó gorí wọn báyìí yóò paná ni àbí pé wọ́n ti mú nǹkan ọmọkùnrin èyí tí yóò fi jí lélẹ̀ ìkọ̀nfàmù ni lọ ṣe kó kọ́mẹ́ǹtì ṣíwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn ọmọ aláìní àbí tó bá ṣiṣẹ́ ìtàn àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria tó bá ti jó iṣẹ́ ìtàn ibi ìbàdí ibi gègéré ìbàdí wàá sín gbẹ́rẹ́ mẹ́sàn-án síbẹ̀ wàá fi páúdà tó jó yẹn wàá rọra fi rá orí nǹkan ọmọkùnrin yẹn wàá sín gbẹ́rẹ́ ẹyọ kan wàá rọra fi rá páúdà tó kù wàá máa fi mu ẹ̀kọ́ gbígbóná bí sínú láìta aláwọ̀ adúpẹ́ fọlọ́hún bẹ́ẹ̀ ni ibi tó bá kàn mú nǹkan ọmọkùnrin yẹn lọ wọ́n farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ torí àwọn májẹ̀mú ẹ̀ gbogbo owó tó bá ní pèní níjà bí wọ́n mú nǹkan ọmọkùnrin a ní special package tá a máa ń ṣe fún wọn kí wọ́n mú nǹkan ọmọkùnrin yàtọ̀ sí ìdákọ́lẹ̀ yàtọ̀ sí arúgbòsà ó yàtọ̀ sí alẹ́ a ní special package tá a ń ṣe fún ọmọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ ó dẹ̀ lè get and product wa àwọn ẹ̀kọ́ wọ̀nyí iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà mo kẹ́kọ̀ọ́ káàkiri Áfíríkà bíi sínú láì tààlà mo dẹ̀ kẹ́kọ̀ọ́ ní India ní China tí mo gba doctor tí mo gba professor lé lórí bẹ́ẹ̀ bíi sínú láì tààlà tí mo gba professor lé lórí a fi ṣe ìyanràn agba doctor agba professor lórí ètò elégbòogide àbí spiritual a fi ṣe ìyanràn o látúnṣàkú àǹfúṣàkùn wúwa álámù bímọ ní takọ kò síbi tẹ́wà tí product wa ò di a ní special package tá à ń ṣe fẹ́ni tó bá ní sugar diabetics bí sínú láìta aláwọ̀n fi ṣe ni ó jẹ́ natural ní láàrin oṣù kan máa kúrò nínú system ẹ̀ torí gbogbo àìsàn pátápátá lè ṣu ní duplicate ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà la ní special package fún ètò ọmọ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ètò ọmọ ní the guidance ẹ̀ contact wa gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved bẹ́ẹ̀ ni obìnrin tó pé sọmúroró ń dà láàmú ẹ̀dá ń dà láàmú abẹ́ni tó ní blockage tube tó ní fibroid abẹ́ni tó ní ìdí ìsọ̀yè iléam ìsọ̀yè abẹ́ni tó ní àìsàn ọlọ́jọ́ pípẹ́ iléam ìsọ̀yè àgbàlagbà tó ń gbàgbé nǹkan àbọ̀mọ́ kékeré tó ń gbàgbé nǹkan tó fẹ́ kó làákàyè ẹ WhatsApp wa lórí +27612956389 ẹ gẹ́ẹ̀tì all in one ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni bí sínú láì tààlà ẹ gẹ́ẹ̀tì miracle leaves wọ́n tàyàn lọ́fà ọ̀fà tó ti pẹ́ lára ikùn ẹ̀wú ẹsẹ̀ ẹ̀wú ikú nìkan náà ni miracle leaves ò lè wò ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve fenna leaf ó lágbára púpọ̀ jù aláwọn oríṣiríṣi product DHL la fi ń DHL product wa all over the world adẹ́nu GIG logistics láti deliver product wa all over Nigeria bí sí ní láì tààlà èyí tá a kọ́ wa èyí tí wàá rò pé bóyá gbẹ́rẹ́ ìwòsàn lélẹ́yìí tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí pé wọ́n nǹkan wà lára obìnrin láti lè kó àrùn àbóbìnrin ìyàwó èèyàn bóyá ó yà lè ó ṣe kiri tó lọ kó àwọn àìsàn burúkú wá ìwọ ti protect ara ènìyàn ìwòsàn lélẹ́yìí so gbẹ́rẹ́ yẹn kò ní nǹkan ṣe tí ò bá ti ṣe gbẹ́rẹ́ tó tọpa kádàrá so ìwòsàn lélẹ́yìí kúlìdá ilẹ̀ hùdàwáhù fọlẹ́tẹ́tìlìbù dàwáhù lìdá yíkòn fọlẹ́tẹ́tìlìbù hù bí aram mi ní dá ìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀tí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ kò sí nǹkan aráàmù nínú gbogbo nǹkan wọ̀nyí gbìyànjú kó lọ lò prevention is better than cure innali izatali ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ pè wá sórí kéyìí nínú ìpèníjà tó bá dojúkọ yìí tó bá dojúkọ ẹ̀dá bẹ́ẹ̀ ni Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department ètò sàárà wà tó legit ètò àwẹ̀ wà tó legit ètò powder wà tó jẹ́ àwọn halal powder to confirm to ma create solid barrier between you and evil world àti bẹ́ẹ̀ lọ bí sínú láì tààlà innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lóní gbogbo ẹni tẹ́ ń dá sétọ̀ àwọn ọmọ aláìní ẹ̀ ní wálẹ̀ láíláí má sálámù wáyé lálẹ́ kọ́ ẹ̀ fi fídíò ìránṣẹ́.